wọ́n náwó gan yẹn tọ́lọ̀ ní kó pè wọ́n. Alhamdulillah. Inú tó mẹ́mi àtàbá Àrídùnnú tó padà sọ wá di pé a close ni pé mo gbìjà wọn ni. Dawamallahu hayatahu. Ẹnìkan ní ọmọ náà ṣe fídíò lọ́dún náà yóò ti máa wo fídíò yìí ọmọ rántí báwọn. Ní pé ẹ̀yin àbá tẹ́ máa ń depo sára kíní kan ò bá ìsìláàmù mu. Sórí pé tí wọ́n ní ò bá ìsìláàmù yẹn ló pẹ́ wà bá ìsìláàmù lónìí. Alhamdulillah. Torí pé gbogbo ẹni tó débí yìí lónìí wọ́n wá kó zina bá ìsìláàmù ni. Gbogbo ẹni tó débí yìí lónìí pẹ̀lú ìdùnnú ẹ̀ nífẹ̀ẹ́ kún padà sílé. Allahumma amin. Sáámi kó lòkè dáadáa. Amina. Àfá Àrídùnnú ẹni tó ju Àfá Àrídùnnú lọ. Ẹni tó ti kéwú jáde lé kéwú ká Àfá Àrídùnnú tó wọlé kéwú rárá wá ń du pé jékèmí náà mú kọ́lámù kí n kọrin lékì. Dawamallahu hayatahu. Kí ló lè gbérù àwọn bàbá mi jókòó? Mọ̀lánà Yá Satab. Dawamallahu hayatahu. Mọ̀lánà Sheikh Ahmad Labib. Dawamallahu hayatahu. Àwọn aláàánú àwọn olóore wa. Àwọn tí wọ́n lànà fún wa tán lọ́nà náà dùn. Dawamallahu hayatahu. Ká ní wọ́n fi kú lé wa kiri bí wọ́n náà ṣe fi ń lé wa ẹni gbogbo aláti máa kú tán. Dawamallahu hayatahu. Èwo ni kó gba máìkì kó fẹ́ ṣàdúrà fún wa kó sì kọ́kọ́ mí kanlẹ̀. Ẹ̀yin ọmọ yìí kí lè rí ibú ọkàn parẹ́ dànù. Dawamallahu hayatahu. Àbí sàtífíkẹ́tì ikú wa hàn ni. Ẹ̀yin ọmọ yìí ní ti dùn mí náà bàbá Kàmálì ò gbé pẹ́ ni àwa náà sì wá ká kú kéke. Tí yóò pa àwọn bàbá mi Ọlọ́run má pa yín láéláé. Amina. Bàbá yín bá lè ṣùnà pé yín tẹ́ ẹ dáhùn. Ẹni tó bá nílà ká ìsí ń tẹ̀lé àwọn bàbá mi bàbá Yásà Tàrú sọ́njọ́ kan. Wọ́n ní Àfá Àrídùnnú kì í ṣàkókò tó kọ́kọ́ fẹ́ pè wá rè. Ìjọ́ tó pè wá òun kò tí ì lóko tó lè fi pè wá. Dawamallahu hayatahu. Ṣé o mọ̀ pé ẹni tí ò sí ń bí lónìí nísìnyí wàláhì ó jókòó sí láìvù ni. Wallahi. Ipò mi kan bọ́ síbi kan. Bẹ́ẹ̀ náà lẹ́lẹ́jẹ̀ rúru hospital ọgbàlejò lálẹ́ yìí. Dawamallahu hayatahu. Ọba tó ṣe ẹ̀yin bàbá mi lólórí ire téèyàn lè forí ire lọ. Kì í ṣe gbogbo èèyàn lèèyàn lè forí ire lọ o. Ìjọ tí Bàlíkísù ń forí ire lo àwọn ọmọ ìjọ rẹ̀ pé ẹja lọ sórí ire. Ní tí wọ́n sọ fún ni pé nánú ulu quwwatin wà ulu Ba'sin shadidin. Àwọn làwa náà ya wèrè gan. Ṣé o mọ̀ pé wọ́n bá gbẹ́rẹ́ tó sí sórí ìhun náà nìwọ́n náà fi sọ pé a ní àárọ̀ bíi tí jẹ́ lára. Ojú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ni wọ́n fi sìn ọwọ́ kòtò. Torí bí tí gbẹ́rẹ́ rẹ̀ dẹ̀hun ni wọ́n ti mú àdánwò tí wọ́n fi kàn án. Òun wá ń dá wọn lóhùn pé Indinali Muluka. Dúpẹ́ dákun kì í ṣe Musaba Kọ́tù ni àwa ṣe yàn yín lónìí. Àwa la ní òde yìí lónìí sóṣì láwọn tí wọ́n ń ṣe ráìdù yìí. Ọlọ́run ó ṣàánú wa pẹ̀lú wọn. Amina. Ànàkùn bàbá ní kò wí pé ó ní Indinali Muluka. Innal muluka Idha dakalu qaryatan abgaduha. Má jẹ́ kí n tọ́ sórí tá bá ń tì ọ́ pé wọ́n náà ti dèèyàn. Ìwọ kọ́kọ́ bira rẹ̀ gbà tó bá dénú ilé pé ṣé mo tó bí wọ́n ti ń pè mí hùn. Bí afọ́jú bá dé yàyín lónìí yóò mọ̀ pé olóríire ni àfáà Abubakri Àrídùnnú. Sórí gbogbo wọn tó bá fẹ́ mọ̀ pàtàn bí ìbọ̀dá ṣe Ismail Ramadan ti pa òun bẹ́ẹ̀ ni wọ́n ti pàtàn. Nígbà tó bá ń sọ pé nígbà tá Àfá Àrídùnnú yìí wọ pátá orí ẹ̀ fẹ́ burú nù. Àmọ̀gbà tá Àfá ń kọrin ṣé ọwọ́ stúdíò dádì ẹ̀. Innal muluka Dáwùdù Shabab. dakalu qaryatan abgaduha. Abájọ tí búbé pẹ́ dé ṣé sọ fúnnù tiẹ̀ yára ni. Ọlọ́mọ mà já sàgbákò èmi mọ̀ mọ̀ wọ́n Wajalu aizatan zillatan. Ẹ máa dòdèrú ẹ máa dòdèrú. Wa kadhalika yaf'alun. Èmi máa ń sunkún tán bá náà fún mi ní àwọn ẹni Ọlọ́run àìnáwó. Innal muluka. Ilé alámọ̀lá máa gbé tiwa. Innal muluka. Bẹ́ẹ̀ bá rà sọ tuntun lọ́dọ̀ wa sunkún wọ ni. Innal muluka. Wọ́n tẹ̀ wá ká wọ ni. Innal muluka. Irọ́ ẹ̀ ilé èdè olè tí ó fi àjọ. Qaryatan abgaduha. Torí Ọlọ́run ẹ̀ka iná ẹ̀ka yìí. Ẹjọ́ ẹ̀ka yìí ẹ̀ka yìí. وجعلوه طوالي. عزة زلة وكذا لكي يفعلون. Àwọn kan wà ní Mádìwà
àmórí tiwa náà ní lọ lé lófo. Láwọn yàtọ̀. Torí Iná ọjọ́ ìmùlùkà. kéèyàn owó orúwa yìí kó sì pè wá lálẹ́ gáláwí. Iná ìmùlùkà. Kọ́lọ̀ jẹ́ káwọn ọmọ náà dàgbà. Iná ìmùlùkà. Bí máìkì bá dọ́dọ̀ rẹ bó bú mi àyà tún pàdé lọ́gbọ̀ mi. Iná ìmùlùkà. Gbogbo wa tó wo Kẹ́límọ́tù Àjíṣàbọ̀ lọ́dọ̀ bàbá Kíṣkí má wulẹ̀ wá o. Owó la fẹ́ fi jọ̀hún pa o. Iná ìmùlùkà. Bó sẹ́ẹ̀tì kámẹ́rà wèrè kan tí bàbá Kíṣkí bá wù ọ́. Iná ìmùlùkà. Búbẹ́ dákun má mùlùkà mọ́. Last to ṣáìrà wàláì la òkú tó ṣáìrà kò bá bá mi láàmú. Yìí sì ní púpọ̀ àmánú àìníhun náà Ọlọ́run kó má jẹ́ kí ó bàjẹ́ fẹ́yìn bá mi. Mo lálẹ́ sẹ́ Lukman. Bàbá kí bàbá mi Àyìnbá lè ṣù ẹni tí ọmọ time bomb lójó kóhun àgbà ńlá àsìrárù. Dawallahu hayatahu. Bá bàbá Sàtárù bá jókòó bàbá ti wò yẹn wọ́n ti mọ iye tọ́wọ̀n ẹ ní kú bá mi o. Àmín. Bàbá Àyìnbá lè ṣù ọdọọdún gbogbo gbàlá máa ń rojọ́ pé oore yín leléyìí kíní kan leléyìí gbogbo ẹni tí ọ̀tẹ́ lọ́rùn Ọlọ́run ó pa lójú yín. Àmín. Àwọn ó ṣe Kẹ́límọ́tù Àjíṣà bí òkú yàrá bàbá mi ó ṣe wá sí. Ẹ̀sìn àbí kò lo òkè dáadáa. Àmín ya Allah. Ìmọ̀ tó ń rokú sí wa sí bàbá àgbà Àrídùnnú. Ọba tó ṣe báyìí ọpẹ́ ni o. Ọpẹ́ ni o. Ẹni tó bá mọ bí àná yẹn ṣe ń bọ̀. Ẹni tó bá dẹ̀ mọ bí Àrídùnnú ṣe máa ń lo ayé rẹ̀. Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ lójókòó yẹn. Tàṣẹ́jẹ́. Búbé dákun. Fálẹ̀sì nílẹ̀ òun kánú. Sori tẹ́mi bá wọn faná sùn bíi wàláì bí ìgbà tí mo rí Ọlọ́run ni. Kò sí tó jẹ́ kágbádá mi ó tó báyìí ju pé agbádá ọpẹ́ ni. Bàbá dágbádá ọpẹ́ ni o. Torí pé ibi tá a bá wa Àrídùnnú ti ń bọ̀ yóò máa ṣe wọ́n bí kí màmá yẹn wà nú ayé sì kán sì máa súnú èsì yẹn. Alhamdulillah. Àwa ti débẹ̀ iná olóòka lọ́wọ́ àánú yàrá wọn má débẹ̀ lọ kí wọn kó tún lọ jáná. Dawallahu Dájọ́ hayatahu. ìṣèlérí ibú ò lè kọ́lé fún yẹn ó tún débẹ̀ ó lè túrin. Má tún lọ jí Ó bọ́ọ̀bù tún ní pé. destabilize bíi. Má lọ jí bọ́ọ̀bù. Sọ́rí bó kámẹ́rà bẹ́ẹ̀ tí ń wù ọ́. Ẹnìkan ló fẹ́ jí bọ́ọ̀bù aláwọ̀ ayújọ ni nísìnyí rojọ́ station dì sí. Bàbá àgbà Àrídùnnú bàbá gáàrú shabab bàbá tọ̀tọ̀ gbogbo ẹ̀yàn ọ̀gá mi bàbá fàyà Fọ́rin. bàbá mi bàbá fọ́rin Mixfab. bàbá Kíṣkí Bàbá Bọ́lọ̀ ń dáre. ẹ̀gbọ́n mi ẹ kú palẹ̀ mọ́ Olóòtú. gbogbo jásàdí ní dùn Bàbá ẹ̀gbọ́n mi Bàṣáránì. ẹ máa ga sálà rẹ lọ́kẹ́ tó ní sẹ́yìn wọ̀dà Gáàrú mi Ṣàwà. a sọ̀ kalẹ̀ láyọ̀ ẹ ṣe á ní kó lòkè Ìjọba. má palẹ̀ mọ́ ayé rẹ o níta fẹ́ gbọ́ social media náà láàmú sọ fún yín Ok. ẹ bá sọ fún ọ pé kò sí àǹtú wọ́n mú lé tiwa tààrà kódà wa tún máa hàn pẹ̀lú àtì mi àti tó tún ní gàrí rẹ̀ wọ́n tún máa ń wá sí dáàmú fásirù bí lárúbáwá ti tóun wọ́n mọ̀ pé ti Yorùbá náà tún àbíbò ni ọ̀gá mi kò ní burú fún yín Kò gbẹ́yìn. níbo níbi tá à ń lọ yẹn. Al-Abubakri. ní ìsín báyìí wọ́n ní ìyàwó Queen Saida Rashida Al-Abubakri Al-Abubakri. wòlíì ọmọ wòlíì. Innal banina lazinu fi dunya. má jẹ́ kí náà sọ fún mi. Faj'ali asataya bihi abada. sọ pé mo ní wọ́n lè kí bàbá ká tún kí ọmọ. wọ́n lè kí bàbá kí wọ́n tún kí ọmọ tọ́wọ́n bá wà bẹ́ẹ̀. ó ti lọ rẹ̀ wá ní. Ayakumullah. wọ́n lè kí bàbá ká tún kí ọmọ. wọ́n lè kí bàbá kí wọ́n tún kí ọmọ tọ́wọ́n bá rìn rè. òyì tí ọkọ yín kùnú. Mani ajamide yóò máa dá aṣọ màá abuna ní. ituwa ituru adamu kadi awaloka namujitaida. owó tí Saida Rashida fún wa má ṣe bẹ́ẹ̀ yẹn lónìí a ti pa owó já lọ lé ni Ilé ọpẹ́ la wà lónìí. ilé ọpẹ́ ni Àrídùnnú com a ti rí owó 2 million naira kì í ṣe yẹn ni mò ń sọ. Ok. ó dáa fẹ́mi náà ju gbogbo yẹn lọ. Saida Rashida Àrídùnnú ní àwọn fẹ́ kí gbogbo wa gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n gbà tán wá kí wọn wọ́n ní wọ́n fún àwọn ní owó 2 million naira. Allahu Akbar. owó yẹn ò sí nílé o má wà lálẹ́ o àwọn wúlò ní bùndùkù ni àmọ́ wọ́n ní tó lè pa o wọ́n ti fún wa ní owó 2 million naira wọ́n ní àwọn fẹ́ kí wọ́n ká ní mọ́sálásí ní mainland nígbà tá a dẹ̀ lọ ṣe Ramadan lecture wa Bẹ́ẹ̀ni. a rí èèyàn tó fún wa ní ilẹ̀ ní Lẹ́kí sọ pé Lẹ́kí Lẹ́kí. ẹ o
wọ́n fún wa ní ilẹ̀ ní Lẹ́kí. tó wọ́ di 10. àmọ́ báyìí a fẹ́ bẹ̀rẹ̀ mọ́sálásí ní mainland. ilẹ̀ tó wọ́ di 10 million ni o. àwa fẹ́ kó yẹn ọmọ bísí kọ́mọ rẹ̀ sí bàbá wa láti ìlú Ọ̀fà tí yín ò ní bàjẹ́.